bàbá lówóró bí n bá rẹ̀ ní bá mi wí dáadáa tàjálí tí bàbá ń bẹ lára rẹ̀ yóò bọ̀ sí i la lónìí ń bọ̀ bàbá lówóró bìyà ilé òsèlè náà bàbá lówóró bìyà ilé òsèlè náà. àwọn èèyàn máa síyàn mú àmọ́ lọ́wọ́ èsìyàn mú ń bọ̀ mo fi bàbá wa lówóró mo fi wọ́n wé ṣéwò Hasanul Sheikh Shazili Al-Hasan Sheikh Hasan Shazili tọ́lẹ́ lómi ń bá ń bẹ́ nù mọ́lẹ̀ kò ní mọ̀ pé nù mọ́lẹ̀ ló ń wà bẹ́yàn bá ń bẹ́ nù mọ́lẹ̀ bàbá tí ń bá ń tó ń sùn àkọ́dá fún mọ́nù pẹ̀lú àwọn àsìmáwòláhì àwọn àgbákòókò lóhun tí máa téèyàn ò ní pè láàrin ìṣẹ́jú kankan lọ́mọ mọ́ sọ pé mo dé èmi náà ti gbà mo ti gbà ṣé wọ Hasanu Shazili mo fi bàbá wé ń bọ̀ bàtí bàbá wa Khalifa tí wọ́n mú mi ṣe ziyara gbogbo tọ́lọ̀ ń ṣe mo lẹ́wọ̀n àwọn bàbá yìí ní kọ́lọ̀ ń jájọ ẹ̀mí gígùn ń bẹ tó yanjú tí ó sì tó gùn sí àlàáfíà ń bẹ tó yanjú tí ó sì túnmọ̀ gùn sí káwá lẹ́mẹ̀ tó dá kájí àgbàlagbà rí tó dá tányányán gbogbo àgbàlagbà tí ń bá ń kan ọmọ ọlọ́mọ ní kò ní kọ̀rọ̀ irin ni wọ́n nọmọ tiẹ̀ níta gbangba Sheikh Hasan Shazili Abul Hasan Shazili àwọn ọmọ fi bàbá wé owó aṣọ ńláńlá kan jọ kan aṣọ náà buhaya aṣọ náà rẹwà wọ́n kó sẹ́ sí níwájú wọ́n kó sí lẹ́yìn torí ìwọ́tọ̀ bá mọ iyì àwọn ẹni ọlọ́run ojú inú rẹ̀ àti tìta rẹ̀ ọ̀fọ̀ ó sì tún ní rí nǹkan rẹ̀ bí láyé pọ̀ fífilẹ̀ ẹnìkan wá wá Sheikh Hasan Shazili wá rí ìwọ̀n rò lọ́kàn kò sọ síta ìkàn rò náà pé àwọn àfáà náà ni wọ́n wọ aṣọ ńláńlá báyìí àwọn àfáà náà ni wọ́n ń dán báyìí bí bàbá ti pọ̀ ta ló sọ pé lówúrò ọ̀pọ̀ ó ń tọ̀ fẹ́ fàyà àbíkọ́ jápa gbọ́dọ̀ kí bàbá mi báyìí ìjà ilẹ̀ mọ́ èmi náà ìṣe tàbárù kì í náwó yà yìí torí wọ́n máa pé tí ń bá ná ní yà yìí wọ́n máa gbẹ̀mù tí ń fi gbà Sheikh Hasan Shazili ó wá jòkó ọkùnrin ń jòkó ti Sheikh Hasan Shazili ìwọ̀n rorò kúrò pẹ̀lú Sheikh gbogbo ẹni tẹ́ bá rí tádùá rẹ̀ ọgbà ẹni tí ń tẹ̀lé lọ́kàn rẹ̀ ọ̀dá sí nǹkan wá lásán ni ọlọ́mọ jà wá lásán wọ́n sùn etí agbádà mi yàn ìdákun wọ́n fẹ́ kí bàbá wọn mà pé tọ̀ yẹ́yìn ọ̀tán ni mo fi wọ́ bí mo ti wọ́ yìí tó sì rí pé ẹgbẹ́ wọn náà wọ́n ni jòkó sí fún wa tọ́ ọ̀dá nǹkan kan mà ọba ta fẹ́lẹ́fẹ́lẹ́ nísì wọ́n kàn wọ́n wọ́n kú wọ́n ni bàbá Khalifa ọlọ́njárí ipẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àtàláfíà àti gbogbo àwọn àbúrò mi yòókù náà Abul Hasan Shazili Sheikh Shazili wa Hasan Shazili ó ti gbọ́n tó wí ọlọ́run ti nà ó ní kẹ́lìmà tó wí sójú dojú lọ ọkàn ju ọkàn lọ ọkàn tí ẹ tó ń gbé wá sọ́dọ̀ àwọn àgbàlagbà tí ó dá ní òjọ́dọ̀ rẹ̀ ó gbà ó dìjọ́ kejì Sheikh Shazili bá gbé aṣọ ó bá ní kún lọ alubára kan bá kọjá ẹbùn mẹ́ntorí ọlọ́run Sheikh Shazili bá tàkìtì aṣọ náà ó bá fún alubára inú Sheikh Shazili ti bàjẹ́ pé èyàn rọrọ̀ kúrò pẹ̀lú òun pé òun múra tẹ́yẹnyẹn alubára ń gba aṣọ bó ti gba aṣọ tán ó jáde òun rí pásọ yìí tóbi ipá àwọn ọ̀ka kóhun ó wọ̀ kóhun ó lò ń bá lọ ta lọ́jà ń ta lọ́jà dé ẹni tó rà ló bá ní aṣọ yìí ó sì tún fìtì ṣe wà ó aṣọ yìí ó fìtì ṣe wà ó
ló bá tó dá sọ tẹ́nìyàn ò mọ̀ pé ṣéwù náà ló fi tọrẹ ló bá tó dá sọ padà fún ṣéwù Hasanu Shazili àwọn gbásọ lọ́rọ̀ ṣéwù Shazili Abul Hasan Shazili ó ní ọlọ́run wọ́n rorò kúrò pẹ̀lú wa a sì ń ta ayé náà dànù ayé sì tún padà sọ́dọ̀ wa بعد الاستعاذة والبسملة ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى لا فجوري لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم àṣewíwá tí mo wá lónìí àṣemọwá ṣàgbákò àlùbáríkà oríire ni bí wọn náà bá wá ń wáyà yìí àníyàn tó fi ń wáyà yìí tí wọn náà mọ òkùnkùn ní kùnkùn nínú mọ́mọ́nú tí wọn náà mọ àníyàn tí wọn náà ń gbé wáyà yìí ọmọ àníyàn tẹ́mi náà ń gbé wáyà yìí èmi náà mọ̀ gbogbo tó ń kálùkù wa tá ń gbé wá sọ́dọ̀ bàbá tí bàbá wa ń sọ̀rọ̀ wa fọ́lọ́hun àti gbogbo kẹlìmọ́ta àwọn ọkọ̀ ọlọ́hun tá ń pè ọlọ́hun wọlá Al-Qur'ani wọlá bàbá yìí ọlọ́hun jẹ́ kẹ́nu bàbá wọ́n kù sí mo kí Ṣéhù Tìjání bàbá mi àgbà Ṣéhù Tìjání Wàlíyù Tìjání gbogbo wọn náà ni wọ́n jọ bàbá mi kókókókókókókó bẹ́ẹ̀rẹ̀ àwọn ọkùnrin wọ́n jọ wọ́n kókókókókó bẹ́ẹ̀rẹ̀ àwọn obìnrin àwọn Nàímà mẹ́mẹ́ àwọn Àìṣà mẹ́mẹ́ èmi náà jọ bàbá lọ́wọ́rọ̀ àbí ìwọ ń kọ́sẹ̀ wọn náà jọ wọ́n bí wọ́n bá ń sọ páwọn ẹni Ọlọ́run ló máa jọ ayé rẹ̀ ọmọ tuntun sí ni ẹwọ gbogbo tí bàbá ṣe mo dé gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀mí gígùn èmi náà wá ṣe ti tàbárù kí pé mo ti ẹ̀ wá gbogbo àdúrà tí bàbá ṣe fún mi ìfì 100,000 kalẹ̀ sọ́díkì kóhùn náà fi 100,000 kalẹ̀ ó jẹ́ 200,000 àjọ wá ní tàbárù kí hadiyatan minna ilayk ya shaykhana الكريم العالم العلامة والفيلسوف المتصوف ìwà àwọn onísúfí náà ní jẹ́ kárí bàbá pẹ́ o jẹ́ kárí bàbá pẹ́ ánàkùnmọ́lá bẹ́ẹ̀ tí bá ń sọ wọ́lẹ̀ ẹni tí ò bá lọ́wọ́ nìkan ní kọ́ mọ́ sí bẹ́ẹ̀ ọmọ sọ pé jẹ́ kárí bàbá pẹ́ o jẹ́ kárí bàbá pẹ́ ánàkùnmọ́lá akíramẹ́kàlá òun jẹ́ kárí bàbá lówó jẹ́ kárí bàbá pẹ́ o jẹ́ kárí bàbá ánàkùnmọ́lá ẹ bá wí dáadáa bàbá máa rí bí tí máa hún ta ẹ̀ nílé ṣe báyìí wájú àgbàlagbà mi tó lélé rí bú ní èyí tí ìráyè ṣe ń kòrò dúró wájú bàbá òun ni wọ́n ṣe nínú ilé mi jẹ́ kárí bàbá pẹ̀lú jẹ́ kárí bàbá yé ánàkùnmọ́lá àgẹ́rámẹ́kàlá báńkà kàkàkà kí n gbọ́ ẹbá mú account number tabarruki ni mo fẹ́ ṣe hadiya fún bàbá kọ́lọ̀ wọlá Nabi Muhammad ọlọ́run jẹ́ bàbá yóò pẹ́ sí fún wa dáadáa albarkola la hawla wa la quwwata illa billahi al-aliyyil anakumullah